of Africa coming to Kwara State, Town Plan on 29 September 2024 new afternoon show. Abibo kikiona pate musafure mbonye uti confirme umbo Kwara Tampan Fiesta ayẹyẹ nẹtẹgbẹ òṣèré Tampan nípínlẹ̀ Kwara gbé kalẹ̀ lábẹ́ gómìnà wa tòrótòró àyànfẹ́ àjọṣepọ̀ pẹ̀lú Starwood Hotel O2 Arena gbọ́dọ̀ yẹn Portable ló máa kọrin fún wa Sunday September 29 ọdún yìí ni ó máa wáyé ní Starwood Hotel O2 Arena tó wà ládojúkọ Yànnàgà kan bí ìlú Ìlọrin aago 12 ọ̀sán náà ti bẹ̀rẹ̀ gbogbo olóko tó kulu jankan ló máa wà bẹ́ẹ̀ ọ̀gá bẹ́ẹ̀ ló rán àjọ ọjọ́ yẹn tó máa kó gbogbo àwọn jankan àwọn òṣèré oní tíátà sòdí wọ Kwara lẹ́ẹ̀bà fẹ́ra tíkẹ́ẹ̀tì báyìí àkáǹtì Kwara Tampan Fiesta ní kẹ́sàn 5,000 naira péré sí lórí Money Point 470-795-6955 ẹ sẹ́ndì rìsíìtì sórí WhatsApp number 080-715-35827 nọ́mbà rìsíìtì náà máa fi sẹ́ndì tíkẹ́ẹ̀tì sórí fóònù yìí o Kwara Tampan Fiesta.